ẹ̀yin èèyàn lé a máa ń pòwe a máa ń pọ̀rọ̀ yìí ní òwe ó máa ń láronú. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí tún lágbára báyìí. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Ashley, Mariam àti Ronke wọ́n náà pàdé pọ̀ o mọ́ kábíyèsí àti Queen Naomi lórí. Wọ́n ní bí Queen Temitope bó ṣe pariwo síta nìyẹn tó pariwo lé wọn lórí. Ẹ̀yin èèyàn lé ẹ rí i pé yìí lágbára. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń gbọ́ mi ní èmi ọmọ yín Máṣọ́lá ni o. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. And my new one, you are welcome. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ subscribe o. So that tí má ti post any gist ẹ máa rí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Ẹ̀yin èèyàn lé gist tèmi bí a ṣe gbọ́ o. Wọ́n ní Temitope ó yarí fún Ashley, Mariam àti Olori Ronke wípé ìkà ni wọ́n, wípé alábàǹgebè ni wọ́n, wípé kí ló dé tó jẹ́ pé pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń blọ́ọ̀gì Queen Naomi tí wọ́n ń sanwó fún blogger tí wọ́n ń borúkọ Queen Naomi àti family Queen Naomi jẹ́, wípé Queen Naomi ò máa sọ̀rọ̀, wípé kò sí ọjọ́ kan báyìí tí Queen Naomi gbin, wípé Queen Naomi ò dá wọn lóhùn, kò fún wọn lésì. Ó ní kí wọ́n fi Queen Naomi sílẹ̀ àtọmọ ẹ̀ kọjá kí wọ́n enjoy ayé ẹ̀. Wípé tí kábíyèsí bá ní káwọn move lọ sí outside the palace, ó ní kí ni big deal ń pa ẹ̀. Ó ní nǹkan táwọn deserve làwọn rí. Ó ní torí àwọn làwọn wá sínú palace, làwọn yọjú ràn wá sínú palace. Ó ní pẹ̀lú gbogbo ẹ̀ náà kábíyèsí ṣì fáwọn náà. Ó lè ṣáà ti dolórí. Ó ní kí wá ló dé tẹ̀fẹ́ fi palace sílẹ̀ fún Queen Naomi. Olórí Temitope ayé yín màmá dá o. Ó ní kí gbogbo wọn fi Queen Naomi sílẹ̀. Ó lóun máa lọ sọ fún kábíyèsí gbogbo itú tó ń pa. Ó ní láti bí oṣù kan ni Mariam ló ti ń sanwó fáwọn blogger wípé kán máa blog Queen Naomi, wípé kán máa sọ̀rọ̀ burúkú ń pa Queen Naomi. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ gist yẹn gbà yẹn tí wọ́n ní ìyàwó kan ní Àbújá wípé ó ní kí Mariam fọkọ òun sílẹ̀ àbí nǹkan. Wọ́n ní ṣe ọwọ́ Mariam ni. Wọ́n ní Mariam náà bá ń díẹ̀. Allegedly bá ṣe gbọ́ ni o. Ẹ̀yin èèyàn wa kì í ṣe kékeré rárá o, kì í ṣọ̀rọ̀ kékeré o. Wọ́n ní kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ashley, Ronke àti Mariam kan fi Queen Naomi sílẹ̀. Wípé kán jẹ́ kí Queen Naomi enjoy rẹ̀, kán jẹ́ kí Queen Naomi enjoy ọkọ ẹ̀, kán jẹ́ kí Queen Naomi enjoy ọmọ ẹ̀. Pé láti joy ni woman yìí ti jáde ní palace tó jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn wà ní palace. Ó ní kò ṣe wàhálà, kò rojọ́, kò báyọ̀ kankan fa wàhálà, kò sọ̀rọ̀. Ó ní láti ọjọ́ tí Mariam ti ń bá Queen Naomi fa wàhálà, ó ní kí Mariam sọ ọjọ́ tí Queen Naomi dá lóhùn. Ó ní kí Mariam sọ ọjọ́ tí Queen Naomi dá lóhùn. Ó ní Queen Naomi kò ever dá lóhùn rí látọjọ́ tí Mariam ti ń fa wàhálà pẹ̀lú Queen Naomi. Ó ní Queen Naomi ò dá lóhùn rí. Ó ní Ashley náà, ó ní Queen Naomi ò dá wọn lóhùn rí, kò dá ìkọ̀kan nínú wọn lóhùn rí. Ó ní kí wá ló dé. Ó ní kábíyèsí sọ fún wọn wípé òun lọ́ọ̀fù ìyàwó òun, wípé kí wá ló dé tẹ̀ lé fi kábíyèsí sílẹ̀ kó enjoy ìyàwó ẹ̀. Ó ní kí ló dé tẹ̀ lé fi kábíyèsí sílẹ̀ kó enjoy ìyàwó ẹ̀. Ó ní every time ẹ máa complain kíní kan Queen Naomi ní kò jẹ́ kẹ́ rójú kábíyèsí ńlẹ̀, Queen Naomi ní kò jẹ́ kí kábíyèsí tọ́jú yín. Ó látọjọ́ tẹ̀sí wà ní palace, ó ní kí lẹ rí. Ó látọjọ́ tẹ̀sí wà ní palace, ó ní kí lẹ rí. Ó ní ìgbà tí kábíyèsí ò bá wà happy tán lọ́ọ̀fù èèyàn, ó ní báwo wá ni ẹ̀yin kan ṣe fẹ́ ní fọkànbalẹ̀. Olórí Temitope sọ̀rọ̀ gan o. Ó ní báwo náà ṣe fẹ́ ní fọkànbalẹ̀. Ó ní every time wọ́n máa lament, every time wọ́n máa complain. Kábíyèsí ò ṣe báyìí,
kábíyèsí ò ṣe báyìí. Ẹgbọ́n gist kan tá a ṣe tí kábíyèsí àti olórí Ronke lọ sí church tí ó ń sọ fún kábíyèsí pé kábíyèsí ò gbúdọ̀ wo fóònù ẹ̀ pé inú church ló wà. How can you say that to the old king? Ó dàbí ẹni pé ilé ayé gan ti bàjẹ́. Àwọn èèyàn mọ nǹkan tó ń jẹ́ ọba mọ́, wọn mọ nǹkan tó ń jẹ́ kábíyèsí mọ́. Honestly, kábíyèsí ló fà á. Kò yẹ kí kábíyèsí tiẹ̀ máa mú yín jáde rárá. Mo sọ ni, kò yẹ kí kábíyèsí máa mú yín jáde rárá. Tó bá jẹ́ pé kábíyèsí wọ́n ti kọ́ọ̀tì yẹn pé láyé àwọn ò ní mú yín jáde, àwọn ò ní delegate iṣẹ́ kankan fún yín. Gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ̀ ní ṣe. Kábíyèsí ló fà á. Ṣùgbọ́n nítorí kábíyèsí jẹ́ a very loving man, a very good man, ẹ wá ń take advantages kábíyèsí. Tí kábíyèsí bá ní kẹ́ jáde tẹ́ bá jáde, nǹkan tó máa ṣẹlẹ̀ kò ní rọgbọ o. Nǹkan tó máa ṣẹlẹ̀ kò ní rọgbọ. Olórí Temitope, Ọlọ́run á jẹ́ kó dáa fún yín. Honestly, mo máa ń like àwọn tó bá jẹ́ ẹ̀rí kí Dr. Elizabeth báwọn wà nídìí ìdí àbòsí. Ever gbọ́ rí pé Dr. Elizabeth wà nídìí àbòsí rí? Because ọmọ tó fi ń tọrọ ọmọ òun ni Dr. Elizabeth. Ó nìkan àti olórí Temitope náà múnú kábíyèsí dùn. Ẹ̀yin èèyàn lé, àfikún lọ́ọ́ máa ṣàánú fún wa ni o, lọ́wọ́ àwọn olórí yìí o tí wọ́n fi kábíyèsí lọ́kàn balẹ̀. So ẹ̀yin èèyàn, bí mo ṣe gbọ́, mo ní kí n wá fún yín gist tá a gbọ́ nìyẹn o. Gbogbo etí tó ń gbọ́ mi, Ọlọ́run á ṣàánú fún gbogbo wa o. Orílẹ̀-èdè Nàìjíríà kò ní gbóná mọ́ wa o. A ní fọwọ́ wa, a ní fi gbọ́mọ sí o. Gbogbo ọwọ́ yín òkè òkè ló máa lọ, àtọ́lá yín kò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o. Ẹ share, ẹ like, ẹ subscribe o. God bless you all. Thank you.